Fẹ́mi, ayé mi, ẹ̀mí mi, my atarodo, my sombo, my tataṣe. Lórí irọ́, akọni sọ̀rọ̀ sókè kí ló tún fẹ́. Lórí irọ́ kọ́ o. Mo fẹ́ kájọ gbọ́ program ọ̀rọ̀ ìfẹ́ ládàbà FM ni. Bóyá bébì mi já mi sí náà. Okay. Oh yes. Ọ̀rọ̀ ìfẹ́, ètò tá a gbé kalẹ̀ lórí ìfẹ́, ó lè dúró dáadáa. Ó tún yanjú àáwọ̀ ìfẹ́, ìmọ̀ràn ìfẹ́ tó mú kó dúró ṣinṣin, abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ ṣe yìí kẹ̀, mo fẹ́ yí kó níbẹ̀. Ìjọ máa yí o, Àlàní ẹ̀rí dídí gòrí afẹ́fẹ́, rédíò boyfriend tiwa. Ọ̀rẹ́ mi àwé, èèyàn mi èèyàn, èrò èpò, èrò ọ̀fà. Ẹ tètè pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá, Àlàní fẹ́ gbòde. Onílé ọgbọ́n, oníyàrá ìmọ̀. Ọlọ́gbọ́n inú tí ń fọgbọ́n inú ró ni rédíò àbáṣẹ̀dọ̀ tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀. Àlàní ò wọ kẹ̀ǹbẹ̀ fókùsí, ó wọ kẹ̀ǹbẹ̀ lé ohun tó dùn mọ́lẹ̀ ọkọ ọlọ́mọdé. Adégbóyèga Àlàní gbóhùn sókè ọjọ́ ń lọ. Hello. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ program kẹsàn-án. Ọ̀rọ̀ ìfẹ́ bí àtọwọ́ ni. Okay, well. Ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lágbára. Ọ̀rọ̀ ìfẹ́ bí àtọwọ́ ni. Mo torí oyin, mo dáná sungi afárá. Mo torí èkùrọ́ ọmọ lọ́lùyẹ́ o. Mo lè torí ẹ̀kẹsẹ̀ ẹgbẹ̀rún máìlì. Ọ̀rọ̀ ìfẹ́ bí àtọwọ́ ni. Ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lágbára. Ọ̀rọ̀ ìfẹ́ bí àtọwọ́ ni. Ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lágbára. Ọ̀rọ̀ ìfẹ́ bí àtọwọ́ ni. Thank you, sir. Thank you, sir. Ayé ni ò sífẹ̀ẹ́ mọ́. Mo ní bẹ́ẹ̀ kọ́. Èèyàn nífẹ̀ẹ́ ti wọ̀ sáàtàn. Mo ní rárá wọn ò gbà. Ìfẹ́ wá ìfẹ́ ò sí. Mo kúkú mọ̀ pé mo ní olóńtèmi. Ìwọ lèémí tí mò ń mí símú. Ìwọ látẹ́gùn tó mára mi balẹ̀. Ìwọ lèrò tó mọ́kàn mi balẹ̀ tútù bí ọ̀sùn gbàgbá etídò. Ńṣe láyé dàbí pé kò sí lọ́jọ́sí. Ohun gbogbo rí jújú kí n tó pàdé rẹ. Àṣádùn ní ìrèké. Ńṣe ló wọnú ayé mi tán nígbà tù mí gbẹ̀dẹ̀. Gbogbo ìgbà nífẹ̀ẹ́ rẹ̀ ó mọ wà lọ́kàn mi. Sísí mi ìfẹ́. Adúmáadán tèmi nìkan. Ẹwà tó ní ló ń dá mi lọ́rùn. Funfun kìkì eyín rẹ ló ń wù mí gbà gbogbo. Ẹwà ràmọ̀ǹdà yìí ló múlé eyín wù mí. Inú rẹ tó ní ló múlé eyín yá mi lára lọ. Sísí mi ìfẹ́. Báyé bá ń jáyé. Bígbà bá ń jẹ́gbà. Ọ̀dọ̀ rẹ nífẹ̀ẹ́ mi ó mọ fà á sí. Bára ayé wí. Bérò ọ̀run bá sọ tiwọn. Kò sírú ẹni tó lè ní bẹ́ẹ̀ kọ́. Tí wọ́n fi dáwọ́ nínífẹ̀ẹ́ rẹ dúró. Mo kàn fẹ́ o mọ̀ ni. Mo kàn fẹ́ dá ọ lójú ni pé mo nífẹ̀ẹ́ rẹ gan. I love you so much. Oh, my love, I never, ever do you wrong. I will always do you right. I treat you like a queen. I swear, my baby, I say no be lie. I love to hear you laugh and watch you smile. You give me all the finest things in life. You're the Children of my life, the love of my life. I love my baby, that's my baby. I treat my baby right. Oh,
my baby side. Baby, no be lie, I love my baby, that's my baby. I'll treat my baby right, hold my baby tight. Baby, no be lie, I love my baby, oh, 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 oh. That's my baby, hey, hey, hey. Let's go. Benny, I love my baby, I love my darling. Ẹ kalẹ́, ẹ dẹ̀ kú kalẹ̀, ẹ dẹ̀ kú gbogbo ẹ̀ gangan náà. Kérésìmesì ọdún dé o, ọdún èyí tún ní Boxing Day. Àwọn èèyàn ti máa gba ẹ̀bùn lọ. Káì, ẹ̀yin tẹ́ wà ní Facebook yẹn, Ayọ̀dèjì Abigail Olúwàbùnmi, keep up the good work. Thank you very much, my radio girlfriend. I love you so much, you should know that. Benson Luke Adeomoba. Well done, bro. Thank you very much. Ẹ ṣé gan. Ẹ̀yin tí wọ́n wà ní Facebook yẹn, ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn máa share ẹ̀. Ẹnìkan bí mi lè rí pé ẹ jọ̀ọ́ kí tiẹ̀ lórúkọ yín Facebook gan. Bó làwọn èèyàn ṣe máa rí yín gan. Ó dà AVI ni. Tẹ́ bá ti wá tẹ AVI yẹn tán, ẹ wá fi TV sí lẹ́yìn. Live and direct. Ládẹjọ́ máa ṣe nínú studio. AVI ẹ kàn fi TV sí lẹ́yìn. Kò sí ní tí fi ń ṣe èèyàn. Okay. Ẹ jẹ́ ká toast. Ẹ jẹ́ ká toast. Ẹ jẹ́ ká toast. Ṣé bẹ́ẹ̀ tí mo bá ṣe máa ń ṣe mọ́mì ẹ gẹ́tì cup dádì tó bá jẹ́yìn náà ni kò sí wàhálà kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. Ẹ̀yin tẹ́ ń join live yẹn mo really appreciate yín, thank you very much. Nọ́mbà yẹn dẹ̀ ń lọ, nọ́mbà yẹn dẹ̀ ń gòkè, inú mi dẹ̀ ń dùn. Thank you. Bẹ́ẹ̀ ṣe wá wà níbẹ̀ yẹn má kàn wá wò nìkan yín tẹ̀ wá Facebook, ẹ máa comment, ẹ like, then ẹ share. Ẹ lè drop message yín síbẹ̀ náà, máa kà á, yes, lẹ́yìn tẹ̀ wá ní Facebook. Thank you very much. Okay, ṣé ti gẹ́tì kìíní yẹn? Ẹ̀yin tẹ̀ ṣe ń wò wá fún ẹ̀yin tẹ̀ ṣe ń gbọ́ wá for the first time, tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ètò Ọ̀rọ̀ Ìfẹ́ níkànnì Àdàbà 88.9 FM Àkúrẹ́. Bá a ṣe máa ń ṣeré lábala yìí, abala toasting yẹn. Ẹ gẹ́tì cup méjì, táwọn ọmọ yín náà bá wà níbẹ̀ yẹn, ẹ gẹ́tì tiwọn náà. Ẹ fi drinks sínú ẹ̀, bójú omi náà ni kò sí wàhálà. Ṣé ẹ ti ṣe? Ó yá ẹ ṣe pápápá láàrin àbọ̀ ìṣẹ́jú. Ẹ kọjú síra yín, ẹ máa sọ tẹ̀lé mi fún ìfẹ́ aláyọ̀, ayọ̀ tí ò ní bàjẹ́, ìgbé ayé rere, ìlọsíwájú, ìdùnnú, àlùyọ ní gbogbo ọ̀nà, àṣeyọrí tí ò lẹ́gbẹ́, ọmọ gidi àbíró, ọmọ rere àbíyè. Ẹ kàn sọ fẹ́ni yẹn wípé kò ń ṣe I love you lẹ́ bá sọ lálẹ́ yìí o. Ẹnìkan ti sọ pé I love you. Ẹ bá sọ pé I love you, kò ń ṣe I love you lẹ́ bá sọ lálẹ́. Ẹ kàn sọ fẹ́ni yẹn wípé Merry Christmas and Happy New Year in advance. Olólùfẹ́ ó ti lọ wájú. Olólùfẹ́ mi, ọmọ tó lẹ́wà. Ó ti lọ wájú. Olólùfẹ́ mi, ọmọ tó lẹ́wà. Níbo ni ilé rẹ̀? Olólùfẹ́ mi, tètè sọ. Kébílé. Níbo ni ilé rẹ̀? Olólùfẹ́ mi, tètè sọ. Kémi lè mọ̀ bẹ́ẹ̀, ọmọ tó lẹ́wà. Ó ti lọ wájú. Olólùfẹ́ mi, ọmọ tó lẹ́wà. Ẹ wo ẹ má jà fi ohun tí lọ wájú ká fi gba táìmù wa lálẹ́ yìí. Okay. Ẹ̀yin tẹ̀ ń da WhatsApp rú. Okay, Ọlọ́run ní banú wa jẹ́. Gbogbo bí lẹ́ṣà àti fẹ́ ṣe ọ̀rọ̀ ìfẹ́ àti WhatsApp o àti Facebook o àti Twitter ni àwọn èèyàn kan ti fẹ́ fi tweet wọ́n ti fẹ́ fi ṣe mí léṣe. Kí ló dé torí ìfẹ́ yìí náà?
ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé I love you so much. Okay, ẹjọ́ ẹ má jà á ṣe báyẹn, ẹ jẹ́ á ṣètò bó mọ̀ pé ó pọ̀ lára yín. Okay, ẹ jẹ́ kọ́kọ́ ṣe pẹ̀lẹ́ sáwọn tó wà ní Facebook yẹn. Òjó Adélùmọ̀ Lawrence, you are well done. Ó yẹ kẹ́ comment ibi tẹ́ ti ń wò mí sí. Okay, Wúraọlá, God bless you. My radio boyfriend, God bless you too, my darling. I love you. Annie Collins, keep it up, thank you. Ogundele Olúwàbùnmi, Facebook, Òjó Adélùmọ̀ Lawrence, Olúgbèmí Kọ́hìndé and the likes. Àti bẹ́ẹ̀, oh my God. Fortunate Benson Abdulmajid ní Facebook, thank you very much. AVI lẹ́màtẹ̀ ẹ máa fi TV sí lẹ́yìn láti máa wà ní Facebook. Okay, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe bá a ti ṣe gangan náà. Ta ni mo fẹ́ fi ṣíde ètò lálẹ́? Ẹ jẹ́ kọ́kọ́ gbélé yìí ná. Hello, ẹ káalẹ́ o. Ẹ máa ká lẹ́sà. Ṣàlàáfíà ni. Àlàáfíà ní ti bá ti gbé òye ọlọ́run. Ọlá máa ti fi àpò ọdún o. Ẹ ṣe gan-an ni tẹ́mi kan bá ti gbóyin báyìí orí mi máa ń tanná lẹ̀ ní inú mi máa ń tàn lẹ̀. Ṣé bá ti gbọ́ sí nàwé wáyé tó máa ń dùn ní. Inú yín ò dẹ̀ ní bàjẹ́. Kí lorúkọ yín wọlé tí ń pè mí yẹn? Ẹran jáde ti jẹ̀ lókè láti fi tàbí lábẹ́ ẹ̀jẹ̀ àánú. Ṣé ẹ ti márì? Ìjẹ́ ti bá yò ó. Ṣé mọ́mì wà ń bẹ̀ yẹn? Ẹ kọ́kọ́ sọ oúnjẹ, ná. Ìyá dẹ́mọ̀. Wọ́n ń dẹ́mọ́. Ó dẹ́mọ̀. Ó jẹ̀jà ìyẹn tó ń dẹ́mọ̀. Okay, orúkọ wo náà máa ń pè yín? Ó máa pè mí ní ìfẹ́ mi. Orúkọ wo lẹ́yìn náà máa ń pè wọ́n? Madam mi, máa fi madam mi. Ẹ gbé fún wọn. Madam mi dà. Yá. Wọ́n ní madam yìí dà. Wọ́n ní madam yìí dà. Wọ́n sáré fẹ́ tọ́nà mí lẹ̀. Hello, mọ́mì. Wọ́n ti kú ńbẹ̀. Okay, ojú òpó tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ tá a fi máa jọ ṣe láṣálẹ́ rèé. Tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ for the first. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń bínú sí mi torí pé mo sáré pe nọ́mbà. Màá rọra pè ń sìn 0816 251 9991 0816 251 9991. Atọ́lóyè, Wákìlì Saheed, Prince Sọláìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nọ́mbà yẹn kàn ń gòkè Facebook, orí mi dẹ̀ ń wú. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà o. Yes, sir. Ṣàlàáfíà lẹ́wà mà. Inú yẹn dùn. Ibo lẹ ti ń pè mí, kí lorúkọ yín mà? Ṣé ẹ ti marry? Ọmọ school nìyí. Ẹ ti wá marry. You need to get married to something now. Mo ti ń tanná wọn lẹ̀. Ẹ fara yín balẹ̀. Ẹ kọ́kọ́ máa dúró rè pé kíni yẹn. It is your studies. Level wo àbí secondary school ni? Kí lẹ sọ? 200 level. Okay, just get in love with your studies and it's going to be well, okay? Okay, sir. Okay, take care ara yín. Ó dàárọ̀. Thank you. Mo yà sáré kò ń bẹ̀ yẹn 0816 251 9991. Mo ṣọ̀pẹ́ nìkan ò ní nà mí gbòòrò lọ́la. Hello, ẹ káalẹ́ o. Hello. Wọ́n dẹ̀ ti wà ń bẹ̀, wọ́n láwọn ò lò. I'm Emmanuel Abe from Ondo State and I want to greet you. Mo value yẹn gan, wọ́n tọ́nà mi lẹ̀. I want to greet you and you should keep up the good work. Ọlọ́run á máa ràn wá ṣe o. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Mi ò gbọ́ yín dáadáa. Ṣàlàáfíà lẹ wà. Orúkọ yẹn láti bò ni? Chief. Ẹ káàbọ̀ sà. Ṣé mọ́mì wà ń bẹ̀ yẹn? Wọ́n lọ bí iṣẹ́. Ó dẹ̀ fẹ́ sanwó tútù díẹ̀ báyìí. Ẹ pẹ̀lẹ́ dádì. Ẹ ǹlẹ́ náà sà. Àwọn àǹtí mi, àwọn bọ̀dá mi wà ń bẹ̀ yẹn. Okay, mo fẹ́ kẹ́kọ̀ọ́rin kan fún mọ́mì ni. Gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Mo tẹ̀lé yín.
wow ẹ tí ìkọ́tọ́ iná yín ti bright jù dádì má pa transformer yẹn o. ẹ wá pa o. Okay, Tọ́lẹ̀ o. okay, thank you very much sir. Ẹ ṣé gan-an ni o, ó dàárọ̀ o, kẹ́ ẹ rọra take kẹ́ ẹ sùn dáadáa ṣẹ́ gbọ́. Kéèyàn kan ṣẹ̀ máa sọ fún mi ní ìsìn pé ẹ jọ̀ọ́ ẹ reply message, but I cannot reply your message because young pastor, only I'm young pastor from Owo. I really enjoy your program. I love you too. Thank you, young pastor. Ogunlana blessing. Àwọn èèyàn tanná mi lẹ̀ lálẹ́ yóò ti pọ̀ jù. Ọlábọ̀dé Victor. Very impressive. Thank you. I want to cry. I will not cry. Orí mi wú, ta ló wà ń bẹ̀? Hello. Ẹ kọ́kọ́ sọ fún mi pé kí n má cry mọ́ náà, orí mi ń wú. Ẹ ṣe gan, orúkọ yín láti bo nìyẹn? Láti ìlú Ondo, Ondo City. Ẹ sanwó kíkira yín tẹ́ kíra yín o. Okay, mọ́mì nǹkan. Ṣé wọ́n bẹ̀ yẹn? Ó dà, ẹ gbé fòun fún mọ́mì mo fẹ́ bá ṣeré lálẹ́ yìí. Gbẹ̀mí, ẹ bẹ́ẹ̀ ta ìṣòro. Hello ma, ẹ kalẹ́ ma. Inú yín dùn gan lálẹ́ yìí ma. Mọ́mì, ṣe dádì ṣe boxing day fún yín ni? Wọ́n ń ṣe boxing day fún yín? Wọ́n box yín gan? Ṣé dádì lọ sókè Ìdànrè? Dádì gòkè? Step kelo ń dádì ti padà? Ẹ gbé fòfò dádì. Hello sir. Dádì wọ́n ní step mẹ́rin pé ilẹ̀ lè gùn. Ṣàánú kí ni? Ẹni kẹ́ ṣàánú òkè Ìdànrè. Àbẹ̀wò lẹ́yìn tó ń sọ kò yé mi mọ́, ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ yẹn ò yé mi sà. Ọjọ́ wo ni mọ́mì ti fọwọ́ ra yín láyà last? Wọ́n fọwọ́ ra yín láyà. Mo yà kó mbẹ́ mi ò gbọ́dọ̀ pẹ́ mbẹ́ jù mọ́ máa lọ tọ̀nà mi lẹ̀. Mi ò gbọ́dọ̀ pẹ́ mbẹ́ yẹn, ó léwu, ó dangerous. It is very, very dangerous. Emmanuel Abe only watching you live from Akungba Akoko. Prince Solaige Akungba Akoko. I'm chatting from a career Akoko Ojo Adelumo. Thank you very much. In fact, mi ò kò lè ka gbogbo comment yẹn tán. Ayọ̀délé Adébáyọ̀, good evening. I'm Ayọ̀délé, watching you from Abeokuta. For the first time. God bless you from Abeokuta. Hello, ẹ káalẹ́ o. Ẹ ṣé gan, orúkọ yín láti wo? Orúkọ mi ni Olórí Adegboyega Alaniakewi. Ṣé dádì wà ńbẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni. Yes. Mo fẹ́ ṣe nǹkan kan fún yín ni o. Ló wà lánàá. Mo fẹ́ tanná yín lẹ̀. Ó tàn lẹ̀. Iná yín tàn lẹ̀. Dádì ní láti wà careful o. Ẹ gbé fòun fún wọn. Hello sir, ṣàlàáfíà lẹ wà? Mọ́mì ní iná àwọn tàn lẹ̀ o. Ẹ ní láti wà careful kí iná má lọ gbé yín o. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin gan mọ̀ bẹ́ẹ̀. Hello, ẹ má tí rẹ́rìn-ín, má pa transformer yẹn o, iná yẹn ti bright jù. Okay, hello sir. Hello. Gift wo lẹ rà fún mọ́mì lẹ́ni? Lónìí. Ó pọ̀. Ẹ gbé fóònù fún mọ́mì. Ẹ gbé fóònù fún mọ́mì náà. Ẹ jẹ́ pé ẹ fi fóònù yẹn sí loudspeaker. Ẹ ló mọ́mì ẹ fi fóònù yẹn sí loudspeaker. Loudspeaker náà ló wà. Dádì sọ wípé àwọn bọ́ọ̀sì yín gan lé ní too much. Irọ́ kò tó toxin ló rà kan fún mi lè béèrè o. Kí lẹ sọ? Ẹni tó rà kan fún mi. Nǹkan tí mo mì náà nìyẹn, ẹ mọ̀ pé èní ni boxing day. Ẹ má di mí létí mi mọ kankan, ọmọ kékeré ni mí o. Ọlọ́run ṣàánú ayé mi, yá ìfẹ́ tanná mi lẹ̀ mi ò ní gbà o. Ẹ farabalẹ̀ má pa transformer o. Wọ́n ṣàfún yín ní bọ́ọ̀sì léni, wọ́n bọ́ọ̀sì yín léni. Ó pọ̀. Wọ́n bọ́ọ̀sì yín lọ́pọ̀ gan. Tó jẹ́ pé ọwọ́ yín gan ò fẹ́ ka mọ́. Wọ́n bọ́ọ̀sì yín débì kan gbà tẹ́ rí bí bọ́ọ̀sì yẹn ṣe pọ̀ tó ẹ ṣe ọkọ mi ṣó fẹ́ pa mí ni. Àbí o. Kí lẹ́yìn náà wá fi san oore? Àwọn san oore tó pọ̀. Kí lẹ fi san oore?
oore tó pọ̀ lẹ́yìn náà san fún wọn. ẹ ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ ṣé kò ṣe pé ẹ bọ́ọ̀sì wọn padà. rárá o. ok ṣé dáàdì máa ń ṣeré blomblom. mi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. ẹ mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣèwé ní. rárá. ẹ ṣèwé àgbàná bí yín ẹ dẹ̀ dàgbà bẹ́ẹ̀. mo lè dáàdì. ok ẹ gbé fún dáàdì yẹn. ok. dáàdì mo discover wípé ẹ gbìyànjú gan lénìí. God bless you. Kí ni nǹkan tẹ́ ẹ nídìí lọ́dọ̀ ọmọ mi? Gbogbo wa ti máa ń gbàgbọ́ wípé dádì àwọn ọkùnrin ló yẹ kó máa ṣe nǹkan. Kí ni nǹkan by this time bá ṣe ń sọ̀rọ̀ yìí kí lẹ nídìí lọ́dọ̀ ọmọ mi? Tẹ́ ẹ mọ̀ pé mo dẹ̀ ní ìdí ẹ̀ lọ́dọ̀ ìyàwó mi. mo lè ní ìdí. Ẹni? ó kò ní kí kò gbọ́dọ̀ fọwọ́ra yín láyà. Kán fọwọ́ra yín láyà. Ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn? Ẹ fi fóònù yẹn sí loudspeaker. Mọ́mì, dádì sọ̀rọ̀ sílẹ̀ o. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé kí n kú òun bẹ́ẹ̀? Yẹ já lọ. Kí n sá kúrò bẹ́ẹ̀? Máa yanjú yòókù. Mo ti kú wọn làwọn máa yanjú yòókù mo yá a sá lọ. Ok ẹja gbìyànjú ká jẹ́ iṣẹ́ kan tàbí bá mi ẹja jẹ́ṣẹ́ kan náà ẹja jẹ́ṣẹ́ kan náà. Hello ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ bọ̀dá Lékan ṣàlàáfíà ni. Àbí ṣé bí bọ̀dá Lékan mò ń bá sọ̀rọ̀? Ok ẹ kálẹ́ sà báwo ni dé yín? Olúwa ṣeun. Lélẹ́yìí tó jẹ́ pé Christmas là ń ṣe ta Adegboyega ló ń sọ̀rọ̀ láti Òṣogbo. Ẹni? No. Mọ̀ mi actually I'm a content creator and a love advocate. Ṣé ń gbọ́ mi? So actually àfẹ́sọ́nà yín ló pè mí pé kí n bóun wish yín ní Merry Christmas and Happy New Year in advance. Ó wá ní kí n sọ fún yín pé báyé bá ń jáyé bígbà bá ń jẹgbà ẹ̀yin ló máa fẹ́. Bọ̀dá Lékan ṣé ń gbọ́ mi? Ó ní kí n sọ fún yín pé she loves you so much and you are honey pie, you are sugar candy, you are everything I like, I love and you know every sugar things in life. Ó wá ní kí n sọ fún yín wípé àtìgbà tẹ́ ẹ ti wọnú life òun láyé òun ti dọ̀tun. Òun ò dẹ̀ ní láíláí kọ̀ yín. Ó wá jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin méjèèjì jọ ń plan life together. Hello sir. Ó ní kí ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin méjì jọ ń plan life together. So do you know the person tó lè fi irú iṣẹ́ yìí ránṣẹ́ sí yín sir? Ṣé ẹ̀ láfẹ́sọ́nà ni? Àfẹ́sọ́nà ni ó ní ẹ̀yin méjèèjì jọ ń plan life together pé àfẹ́sọ́nà lè jẹ́ fóun. Blessing. Who is Blessing? Your girlfriend. Bọ̀ kò ń ṣe Blessing o ló pè mí o. Ṣebí Lọ́kọ́jà lẹ́wà? Ẹ̀ ń ṣe HND yín lọ́wọ́. Yeah, I know. Mo mọ̀ pé ẹ̀ ń school ni ẹ̀ ń ṣe HND yín lọ́wọ́. So kò ń ṣe Blessing o. Yeah. Tálẹ̀ lòmíì tẹ́ rò pé ẹjọ́ ń plan life together tó lè send message yẹn. Does that mean you don't have any other person aside Blessing? Okay, Bọ̀dá Lékan, mo láyọ̀ láti sọ fún yín wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ wà live and direct lórí rédíò Àdàbà 88.9 FM. Láṣọlẹ̀ èdè lè gbọ́ wa láti Lọ́kọ́jà. Bẹ́ẹ̀ ni, you are live on Oro Ife
Blessing ló dẹ̀ pè mí ló ní kí n sọ fún yín, ó pè mí sórí rédíò ni, ó ní kí n sọ fún yín wípé òun nífẹ̀ẹ́ yín gan so much and the love tó ní sí yín pé kò sí nǹkan tó lè gbà kúrò lọ́kàn òun. Ó wá ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé báyé bá ń jáyé gbígbà bá ń jẹ́gbà wípé ọ̀dọ̀ yín nífẹ̀ẹ́ òun máa fà sí. Ó ní I love him so much. You love her too? Are you sure? Tí Blessing bá tiẹ̀ wá sọ lọ́la pé òun ò ṣe mọ́ ńkọ́? Tí Blessing bá sọ pé òun ò ṣe mọ́, no problem. You can easily give up. Definitely you don't love her. Wow. Okay, I wish you guys best in your relationship. Mo fẹ́ play orin kan fún yín ẹ̀yin pẹ̀lú Blessing torí Blessing ń gbọ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ó dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pé I love her too. Bó ti tọ́ náà yín lẹ̀ fara. Okay, mo fẹ́ play orin kan fún yín sà. Okay, ẹ jẹ́ kí n play orin yẹn fẹ́ yín pẹ̀lú Blessing and I wish you well in your love journey. Thank you very much, my brother. Mo ti lọ wájú olólùfẹ́ mi ọmọ tó lẹ́wà. Ẹ má gbádùn orin mi too much, bọ̀dá Lékan Williams ó dàárọ̀ ẹ̀ ṣe gan-an ni o. Okay, Blessing, Ojo Blessing láti Ondo City. Ọmọ Irúṣù àkókò yẹn ó ṣàlàyé rẹ̀ fún dáadáa. Ó ní Irúṣù ni mo ti wá o. Ó ní Ondo City ni mo ń gbé. But please, I really want to know if you really love me. Blessing, Ojo Blessing, seriously speaking, Olamilekan Williams love you. Kò tí ẹ rò pé bóyá ó lè jẹ́ lómi, mo tún prank ẹ pé no, tó ṣó lè jẹ́ lómi ni ó ní no, ó ní mi ò tiẹ̀ lè rò, definitely kò double date you. Aunty Ojo Blessing, keep on with your relationship. He loves you so much. Mo ti lọ wájú olólùfẹ́ mi. Àwọn ràwá ní ìfẹ́ dẹ̀ gbé lédì yẹn wá síwájú mi báyìí, mo dẹ̀ ń wò bó ṣe ń fò sókè, inú ẹ̀ wá ń dùn. Olúwa ṣe dára from Facebook ó ní I love this program, keep it up. Ogunlana Blessing, please help me call my boyfriend. Ìyẹn dẹ̀yìn ètò. Bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, orí ètò ọ̀rọ̀ ìfẹ́ la wà ládàbà 88.9. Seriously speaking, ara kò tí ò ṣe dá wọlé ọ̀bọ ká tó dá kan ọ̀bọ ti dá púpọ̀ ń bẹ̀. Àwa la ní kinní yìí ládàbà, ẹ kú ń bẹ̀, kò sọ̀rọ̀ mi ń bẹ̀ mọ́. Ojú òpó tí a fi jọ ń ṣe lálẹ́ ètò ní rèé 0816-251-9991 0816-251-9991 lójú òpó tá a jọ fi ń ṣe. Bẹ́yìn bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa ní Facebook yẹn, orúkọ mi ní AVI. Ẹ tẹ̀ síbẹ̀, ẹ má wá Adegboyega Alani o, ẹ ṣáà wá AVI, ẹ wá fi TV sí níwájú. Òun la fi jọ ń ṣe live and direct ní Facebook. Àwọn ìròyìn pọ̀ ní Facebook ẹ̀rù dẹ̀ ń bà mí. Hello, ẹ káalẹ́ o. Ṣàlàáfíà ni sà. Orúkọ yín láti bo nìyẹn? Dádì ẹ rẹ́rìn. Dádì ẹ rẹ́rìn dáadáa. Àníkẹ́ rẹ́rìn. Ẹ rẹ́rìn kẹ́ ẹ dọ̀wẹ́kẹ́ lu, ẹ rẹ́rìn kẹ́ ẹ ṣubú lu mọ́mì. Ẹ ti ṣubú lu mọ́mì, nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn ó dàárọ̀ sà. Ẹ ṣe aláwọ̀ ṣubú lu mọ́mì, èmi wàá jẹ́ kí mọ́mì wàá máa pariwo mọ́mì pé ó ti ṣubú lu mí o, ó ti fẹ́ pa mí o. Ẹ ṣubú lu mọ́mì, mo yà kú òun bẹ́ẹ̀, mi ò gbọ́dọ̀ pẹ́ ń bẹ́ẹ̀. Hello, ẹ káalẹ́ o. Ṣàlàáfíà ni mà. Voice yín yìí mo ti fọ́ fún yín tán. Mo ti tanná wọn lẹ̀. Ṣàlàáfíà. Ṣẹ́yìn ṣẹ́. Adégúnmi ló ń sọ̀rọ̀ láti Ondo. Yeah. Actually, I don't have a relationship. I just called to say I enjoy your program. Like, it actually makes me feel happy. Even if you're sad. Ẹ wo, ẹ ti tanná mi sílẹ̀, mo ti fẹ́ máa rẹ́rìn-ín. Ẹ sọ fún mi pé kí n stop ẹ. Ẹ sọ pé stop ẹ. All right, sir. Thank you so much. Thank you very much, my dear. All right. Ẹ ṣé gan ni. Ọlọ́run ló ní kán ní kí n stop ẹ. Mo dẹ̀ ń rẹ́rìn-ín, mi ò dẹ̀ lè control ara mi. Àǹtí Adéọlá Adékúnlé, ẹ wàá gbà mí lẹ̀ báyìí. Mọ̀mọ́ yẹn ni Alani, a ló gbọ́dọ̀ pè mí lálẹ́ ìṣẹ́. Jẹ́ kí n mọ̀ tí program yẹn ti fẹ́ lọ, tó bá ti fẹ́ lọ. Mommy, thank you very much. God bless you. Really good. Hello, ẹ káalẹ́ o.
ṣàlàáfíà lẹ́wà Àlàáfíà ni. ẹ dẹ̀ kú iṣẹ́ ìní gangan ẹ gbóhùn sókè yẹn dáadáa mi ò gbọ́ yín Ẹ sà kí lorúkọ yín láti ọkọ̀ bolẹ̀ ọdún sà. tí ń pè mí yẹn Wálé Bánsà ni láti Lútọ̀ Ògbólú. báńkì lẹ pé Bánsà. ṣé mo safe. No, last week ni ìyàwó sójà pè mí sórí program tí mo tanná wọn lẹ̀. So Wálé Bánsà láti Lútọ̀ Ògbólú. okay láti ìta ògbólú Olúwafúnkẹ́ kọ́ ń bẹ̀ yẹn. Síngù ni mí o. Mo mọ̀ mò ń béèrè ọ̀rẹ́ mi dáadáa lọ́wọ́ yín ni mo lólúwafúnkẹ́ ń kọ́ níta ògbólú ṣàlàáfíà ló wà. Àlàáfíà ló wà o. Olúwa ṣeun kí ló dé tẹ̀ ṣe wà single bí mo dẹ̀ ṣe ń gbóhùn yín ìbàyẹ̀ ti máa wọ bíi 31, 32. Ọmọdé sì ni mí o. Ọmọdé sì ni yín àti 33. Ṣẹ́ni tí ò bá tí ì má rí lọ́mọdé. Kí ló ń dá yín ok láàrin èmi àtẹ̀yìn ẹ̀gbọ́n kí ló ń dá yín dúró. Láàrin èmi àtẹ̀yìn kí ló ń dá yín dúró. Okay, no problem, my dear brother. Thank you very much for calling. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Ẹ tún jẹ́ ká jẹ́ iṣẹ́ kan náà. Ẹja jẹ́ṣẹ̀. Kọ́ ló ń jẹ́ kan gbé kọ́. Hello, ẹ kálẹ́ o. Yes, ma. Ṣáà tí bí n pé ni mò ń bá sọ̀rọ̀ yẹn. Adegboyega ló ń sọ̀rọ̀ mà. Hello, ma. Yeah, mọ̀ mí actually, but ẹ̀yin lẹ mẹ́ni tí mo mọ̀, so àlàáfíà ni kò sí problem. Mo fẹ́ kẹ́ fún mi ní ìṣẹ́jú kan. Content creator ni me and the love advocate. Mo ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú. Hello, ma. Actually, reason náà nìyẹn mo máa sọ nǹkan tí mo fẹ́ sọ. Èèyàn kan ló rán mi sí yín mà. Ọkọ yín ni mà. Ọkọ yín náà pè yín fún mi actually. So wọ́n dẹ̀ rán mi sí yín ni màá dẹ̀ jíṣẹ́ yẹn. Oh my God. Seriously, ṣe náà drop call yẹn. Mo tiẹ̀ fẹ́ gbọ́ anything love. Bọ̀dá yìí ṣe sure pé tí ìwé nǹkan tí ò dára yìí. I'm trying to call her back. Hello, ma. Ẹ má drop call mi ń ṣe 419. Ó náà ni mo fẹ́ sọ fún yín ẹ̀ tí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ rárá tọ̀. Mo lọ́kọ yín ló rán mi sí yín. Mi ò ṣáà lè dá sí ara mi jẹ́. Okay, Olúwa ṣeun ló rán mi sí yín mà. Ṣé ẹ mọ̀ Olúwa ṣeun? Láti Oǹdó. Ó lẹ́yìn méjì ṣé bá àǹtí Bímpé ló ń sọ̀rọ̀? Wrong number. Okay, but next time at least ẹ máa fún mi ní time láti sọ̀rọ̀. If at all tí n bá ti fẹ́ sọ nǹkan tí ò dáa, ẹ máa gbọ́ kẹ́ tó yank mi dànù. I'm just a friend. I'm not harmful. Ẹ ṣé gan ó dàárọ̀ mà. Mo dúpẹ́ o. Bọ̀dá ṣeun láti Oǹdó. Are you sure you send the right number? Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń pe personal number mi, let's stop it for now please. Ó ń dààmú mi because I'm actually using my personal line to call out. So bẹ́ẹ̀ ṣe ń pè yẹn, ó ń dí àwọn iṣẹ́ yẹn lọ́wọ́ dẹ̀ mú ká pẹ́. We just have an hour lórí program yìí. Ẹ jọ̀ọ́ stop calling my personal line. Ojú òpó tájọ fi ń ṣe lálẹ́ rẹ̀ 0816-251-9991. So mo ń gbìyànjú láti jẹ́ Hello, ẹ kálẹ́ o. Yes ma. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni mo pè tán sìn. Ẹ dẹ̀ nípa ẹ̀ ń ṣe bí n pé. Bọ́ ẹ sọ pé ẹ mọ̀ ṣeun kankan because okay.
Sincerely speaking, I'm not sure this woman is on a man. Okay, ẹ jẹ́ kí mi tẹ̀síwájú. Mo ti jẹ́ṣẹ́ tọ́lọ́run rán mi ní aspect yẹn. Bọ̀dá Ṣeun láti Ondo, òwe ńlá ni kọ́ yẹn jẹ́ sí yín o. Ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Nínú nǹkan tí bọ̀dá Ṣeun sọ fún mi, wọ́n ní I want to know if she's dating me truly. Wá dàgbò ìbò dára, wọ́n láwọn fẹ́ mọ̀ bóyá àǹtí yìí ń fẹ́ àwọn lóòótọ́. Mo dẹ̀ béèrè pé ṣé ọmọ bọ̀dá Ṣeun láti Ondo láwọn ọmọ bọ̀dá Ṣeun. Ṣé rí pé nǹkan ti wà? Breakfast is allowed. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́. Ẹ káalẹ́ sà, ṣàlàáfíà ni. Ẹ mà kú ìgbádùn báwo lè ní? Mọ́mì ńkọ́? Mọ́mì ò sí ń bẹ̀ yẹn. Ẹ máa léegun, kò sẹ́ni tó bọ́ọ̀sì ara wọn lénìí. Dádì ẹ farabalẹ̀, má pa transformer yẹn náà yíyan bright sà. Mi ò pa. Ibo lẹ ti ń pè mí? Orúkọ mi ni Òjò Ajírámọ́kẹ́ láti Ọ̀kà Àkókó. Ọ̀kà Àkókó. Ọ̀kàrà kòkòrò nílẹ̀ òbí, ibi òbí yéésó. Ilẹ̀ yé sàn fún wàrà àti fún yín máa ní o. Ṣé mo gbà á? Ẹ máa sanwó orin yẹn wà láì. Ẹ ṣé gan, ẹ bá ń kí Ṣọlá Brighter tẹ bá délé, kẹ bá ń kí gbogbo àwọn wọ̀nyẹn náà, àwọn ló forin yẹn sí mi lẹ́nu. Ẹni mọ́mì ò sí ń bẹ̀, kò sí wàhálà. Ó yẹ kọrin kan fún mọ́mì. Bí èjì òwúrọ̀. Gbẹ̀ngbẹ̀ng. Elédùmarè ló ti ṣe wá. Tábà wọ́n ayé kan, àbí kò lè bàjẹ́ o. Olólùfẹ́. Ẹ ṣé gan ni, ó dàárọ̀ bẹ́ẹ̀ yẹn, thank you. Ẹ̀yin tẹ́ wà ní Facebook, the page is okay, page náà ò fààyè gba abusive language. Anything that happened on this program, it happened because it is bound to happen. Anything tó bá ti ṣẹlẹ̀ lórí program yìí, ó ṣẹlẹ̀ torí pé Ọlọ́run ti kọ pé ó máa ṣẹlẹ̀. And tá a bá lè mọ irú relationship tá a wà nínú ẹ̀ wàhálà wa. Kausarat, Ìtùnú Olúwa, thank you very much. Ogunyemi Comfort and the likes. Olalekan Toyib. Okay, Oribe ni o Toyib. I like your program. Keep more efforts. Boluwatife Desmond Babson. Thank you very much, my darling. Oluwanifemi Shegun, thank you very much. AVI TV. We're not there for more on Facebook. AVI FETV. Silenye. Ojo Potajo Finchi Lale 0816-251-9991. Mo ń gbìyànjú láti jẹ iṣẹ́ mi. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́. Ṣàlàáfíà lẹ wà. Ẹ ṣé gan ni, orúkọ yín láti ilé. Ọláwálé láti Àkúrẹ́ ni. Láti Àkúrẹ́? Ṣé ẹ ti marry? Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Ẹ jọ̀ọ́ ṣé bọ̀dá Kim ni mò ń bá sọ̀rọ̀? Láti Lára. Báwo ni dé yín sà? Okay, Adegboyega ló ń sọ̀rọ̀ láti Iléṣà. Content creator ni mí and mo jẹ́ love advocate and human rights activist when it comes to love relationship, when it comes to love and relationship. Èèyàn kan ló rán mi sí yín. Girlfriend yín ni. Ó ní kí n sọ fún yín wípé ó ní kí n kọ́kọ́ appreciate yín wípé ẹ wà nínú live òun àti pé òun dúpẹ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe. But nǹkan kan wà tí mo fẹ́ sọ fún yín lálẹ́ yìí and I will really appreciate it tẹ́ bá lè ṣe fún mi. Ṣé kí n sọ? Ṣé ẹ mọ̀ Pẹ́yẹmí? Yeah. Ọpẹ́yẹmí, your girlfriend.
ẹ mọ̀ Ṣọ́pẹ́yẹmí méjì wà tẹ́ ń fẹ́ ni. Okay, I will like you to send your account number to this line tí mo fi ń pè yín yìí nísìnyí, because màá send 100,000 naira fún yín. Mo fẹ́ kẹ́ fi Ọpẹ́yẹmí sílẹ̀ fún mi toró ti lóyún fún mi. Hello? I really love the girl actually. Ó lóyún fún mi and mo later discover pé ẹ wà into relationship. So I want you to send me your account number. I will send 100,000 naira to you. Leave her for me. Kí lẹ fẹ́ sọ? I will send any. Okay. See me. Yeah. No. Mi ò sọ bẹ́ẹ̀. I'm sending. Okay, I will send 200,000 naira to you. My dear brother, I will send 300,000 naira to you. Send me your account number. But Ọpẹ́yẹmí is pregnant. Ọpẹ́yẹmí ti lóyún fún mi. Okay, but you should know that mi ò lè fọmọ mi sílẹ̀. Má dẹ̀ surely mú ìyàwó mi lọ. Are you telling me wípé Ọpẹ́yẹmí bá bímọ fún mi tán wàá gbà padà lọ́wọ́ mi, àbí kí ló ń sọ fún mi? Mo ti ẹ̀ ń try láti pọ́n ẹ lé and o tún ṣe ń ṣe bákan bákan. Like, I really want to compensate you. My brother, kò ní dá kíyà méjì jókòó gbẹ. I will send you 500,000 naira f'Ọpẹ́yẹmí sílẹ̀ fún mi. But ṣé o mọ̀ pé Ọpẹ́yẹmí nífẹ̀ẹ́ mi ṣá? Okay, okay. My brother, do you know one thing? Mo fẹ́ kẹ́ ṣe kinní kan sìn. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Yeah. Ṣé rédíò set wà lọ́dọ̀ yín? Okay, fine. Tí n bá ti drop kọ́ yìí, ẹ tan rédíò yín sí Àdàbà 88.9 FM. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ wà live and direct lórí Àdàbà. Adegboyega Alaniakewi lórúkọ tèmi. Èmi ni mò ń ṣe program Ọ̀rọ̀ Ìfẹ́. Ìyàwó yín ò lóyún fún mi, mi ò nífẹ̀ẹ́ ìyàwó yín o. Actually, she has called me to tell you that she loves you so much. Ọpẹ́yẹmí ní kí n pè yín pé ó nífẹ̀ẹ́ yín gan, and kò sí nǹkan tó lè yà yín. So I'm just a programmer, a content creator. My brother, calm down, okay? Like, ẹ ti fẹ́ máa take care personal. Ṣé rò pé èèyàn kan lè gba ìyàwó yín lọ́wọ́ yín ni? Bọ̀dá yẹn mọ̀ nǹkan tó fẹ́ sọ mọ́, mọ̀ nǹkan tó fẹ́ sọ mọ́ àbí? So, can you clap? No, actually, Ọpẹ́yẹmí ò rán mi tó báyìí. Ó kẹ̀ ní kí n bó ń pè yín ni, kí n dẹ̀ sọ fún yín wípé she love you so much. Ọpẹ́yẹmí ní kí n sọ fún yín pé kò sí nǹkan tó lè yà yín méjèèjì. And since the time you've been part of her, inú máa ń dùn. Òun dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wà nínú ayé òun. So, ẹ love kìíní débẹ̀, ẹ love Ọpẹ́yẹmí gan.
ìyá Ọlọ́run dẹ̀ máa bless relationship yín. Nǹkan ò ní ṣe yín, ẹ̀yin lẹ máa ṣe nǹkan láṣẹ Ọlọ́run. Mo fẹ́ play orin kan fún yín sir, kí n fi celebrate ẹ̀yin àtọpẹ́yẹmí. Okay, thank you very much. My name is Adegboyega Alani. Ẹ ṣé gan-an. As in, bọ̀dá yẹn lọ́rí mọ́lẹ̀ ní ṣàpè náà sẹ́. Àníkẹ́ fún mi 2 million, mi ò lè fọpẹ́yẹmí lẹ̀. Káì! Ọmọ ìfẹ́ wà, there is love. Ẹ̀yin tẹ́ máa sọ pé kò sí ìfẹ́ o, ọkùnrin dáadáa ò sí o, obìnrin dáadáa ò sí o. Can you see something? There's really love. Ẹ jẹ́ ká accept nǹkan tá a ní, ká dẹ̀ manage ẹ̀ bẹ́ẹ̀. Come on. Láwọ̀ bí ọ̀sán gbàgbé etí dò, so baby délé dàkúnjọ. So baby délé mo ń tẹnu mọ́. Àdúmárà náà ọmọge so baby délé dàkúnjọ. Ọpẹ́yẹmí, embrace your relationship, kó o dẹ̀ máa enjoy ẹ̀ lọ bẹ́ẹ̀. Hello, ẹ káalẹ́ o. Hello. Ẹ káalẹ́, sọ̀rọ̀ sókè dáadáa. Ẹ má pa múùdù yẹn, ṣàlàáfíà lẹ́wà. Ẹ sọ̀rọ̀ yẹn sókè dáadáa. Ṣé mọ́mì ló wá? Mọ́mì ló wá bọ́ọ̀sì yín tó bẹ́ẹ̀ ni. Mọ́mì ti sùn. Okay. Ṣàlàáfíà lẹ́yìn wà. Mo fẹ́ kẹ́ ṣe kinní kẹ́ máa mọ̀ bóyá mọ́mì ti sùn àbí wọn ò tí sùn. Ẹ máa ṣe wà mẹ́rin. Ẹ súnmọ́dọ̀ mọ́mì kẹ́ ẹ fọwọ́ ra wọn ní irun tó ṣe ṣe fún Christmas yẹn, kẹ́ wá sọ wọn jẹ, kẹ́ wò bóyá dáa mọ́mì máa dún àbí wọn ò ní dún. Tí wọn ò bá ti dún, a jẹ́ pọ́n ti sùn lóòótọ́. Wọ́n ti sùn. Okay, ẹ kọrin ìfẹ́ kan fún wọn. Bẹ́ẹ̀. Ṣàlàdàní. Ìfẹ́ yẹn ti wọ̀ yín lára, ó dàárọ̀ sà. Ẹ ṣé gan ni sà. Okay, ó wù mí kí n pe ẹnìkan kí n dẹ̀ appreciate wọn live and direct lórí program. Kọ́lọ̀ má jẹ́ kí wọ́n ti sùn. Kọ́lọ̀ má jẹ́ kí wọ́n ti sùn. Kọ́lọ̀ má jẹ́ kí wọ́n ti sùn. Personally, hello my kalema. Ṣàlàáfíà lẹ́wà mà. Mọ́ ìmí báwo lè ní mà. Happy birthday mà. Ẹ máa pẹ́ láyé fún wa o. Àmì mọ́mì mi. Àmì mà. Àmì o. Àmì o. Happy birthday mà. Ẹ máa pẹ́ fún wa láṣẹ Ọlọ́run. Ẹ dẹ̀ wà live and direct, gbogbo àgbáyé ló ń gbọ́ wa báyìí. Gbogbo àgbáyé ní kí n máa kí yín pé happy birthday to you. Ẹ ṣé gan ni mà. Thank you ma. Ẹ ṣé mà, kẹ́ take care, kẹ́ dẹ̀ sùn dáadáa. Ó dáa gan ni o. Orí mi dẹ̀ wú, màmá yẹn tanná mi lẹ̀, ó dàárọ̀ o. Okay. Nemo, mama. Afomulumo achaluko, mama. Nemo, mama. Precious gift, I love you, mama. Chuku gozielo monemo, Holy Sabiko gozielo mama. If I dey worry, she no dey sleep. Every day, mama pray for me. Mama, everything for you. Mama, you too much, yeah.
anything for you. Yeah. Mama, Mama, you too much, yeah. Yummy, 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 Mama. You to be me, Mama. Yummy, 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 Mama. Precious dreams, I love you, Mama. For Mama Mia. Hello, somebody hello. Ẹ ṣé gan ni mà ṣàlàáfíà ni. Voice yín yẹn gan, ó dẹ̀ já, ó dẹ̀ ṣe bákan. Orúkọ yín bọ́lẹ̀ tí ń pè mí yẹn. Láti Kogi State. Bọ̀dá yẹn ńkọ́, ṣé ẹ ti má rí? Ṣé dádì wà ńbẹ̀ yẹn? Ṣé ẹ̀yin lẹ bọ́ọ̀sì dádì lé ní abáwọn náà bọ́ọ̀sì yín? Ẹ̀yin méjèèjì bọ́ọ̀sì ara yín. Ó yá láàrin èmi àtẹ̀yìn ẹjá jọ ṣòfófó ara wa. Orúkọ wo lẹ máa ń pe dádì? Orúkọ wo lẹ máa ń pè wọ́n? Ẹ máa ń forúkọ ọmọ wọn pè wọ́n gaskiya. Àwọn náà dẹ̀ máa ń forúkọ ọmọ yín pè yín. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ mà? Ẹ gbé fún dádì. Hello sir, ẹ káalẹ́ sir. Ẹ má jà sọ̀rọ̀ too much. Mo gbàgbọ́ pé ẹ mọ bí tẹ́ ẹ wà. Mọ́mì iṣẹ́ sọ̀rọ̀ kan tó ń sìn kí la fẹ́ ṣe sí báyìí. Ẹ sọ pé bẹ́ẹ̀ ni mo ní kí la fẹ́ ṣe sí. Ẹ fi fóònù yẹn sí loudspeaker. Ok, dádì ṣé ẹ̀yin lẹ like romantic name ni àbí mọ́mì ni wọn máa ń pè yín bẹ́ẹ̀? Wọn ò pè yín bẹ́ẹ̀ bọ́ wọ́n sọ wípé ẹ̀yin lẹ gbà. Ok, orúkọ wo ló wù yín kí wọ́n ti sọ nǹkan táwọn fẹ́ kẹ́ máa pe àwọn fún yín sìn. Orúkọ wo ló wá wù ẹ̀yin lọ́kàn yín káwọn náà máa pè yín? Kí lẹ pé? Ok, hello ma. Ó yẹ pé mọ́mì ẹ pé dádì lórúkọ kan tó wù yín, àwọn náà wá pè yín lórúkọ tẹ́ ẹ fẹ́ yẹn, á dẹ̀ máa kú òǹbẹ̀. À ń dúró de dádì. Ó pọ̀ hello sir. Ṣé ẹ sure pé new development yìí ipò tinú yẹn wá ṣá? Hello sir. Ok, ọjọ́ wo ni mọ́mì ti fọwọ́ ra yín láyà last? Ọjọ́ wo náà ti fọwọ́ ra yín láyà last? Kò tí pẹ́. Hello mọ́mì. Ẹ fa nǹkan yín mọ́ra, ẹ dì mọ́ nǹkan yín, ẹ sọ wọn jẹ bó ṣe wù yín. Nǹkan kan wà tí mò ń rí bí mo ṣe wà yìí. Ẹ try láti clear bẹ́ẹ̀. Ẹ fa nǹkan yín mọ́ra, ẹ sọ nǹkan yín jẹ. Ẹ fa nǹkan yín mọ́ra. Ẹ má pẹ́. Ẹ sì ń wòran. Mo sáré tán náà wọ́n lẹ̀ mú kú mẹ́. Èmi ìkà. Sorry, èmi ọmọ dáadáa. Wọ́n náà má ṣe mí ń kà. Hello, ẹ káalẹ́ o. Ẹ ṣé gan ni orúkọ yín láti bò? Láti Adémọ́kọ̀yá? Arámọkọ Èkìtì ìlú yẹn nìyẹn. Mọ́mì ńkọ́? Kí lẹ sọ? Ṣé wà ń bẹ̀ yẹn gangan? Orúkọ wo ni mọ́mì máa ń pè yín? Ó máa ń pè mí ní ìfẹ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ fi fóònù yẹn sí loudspeaker. Okay. Hello mọ́mì mi, ẹ káalẹ́ mà. Ṣàlàáfíà lẹ wà mọ́mì? Ẹ kú iṣẹ́ lé ní mà. Ṣé dádì ló bọ́ọ̀sì yín àbẹ́yìn lẹ bọ́ọ̀sì dádì? Unbox yín gan. Like unbox yín ẹ wá sọ pé bébì mi má pa mí náà. Bébì mi má ṣe mí. Ẹni?
bẹ́ẹ̀ lẹ ṣe máa ń sọ Ọlọ́run ojú dẹ̀ ń tì mí. Okay, dádì orúkọ wo ni dádì máa ń pè yín ẹ̀yin fúnra lára yín mà? MD ẹ̀yin wọ́n máa ń pè wọ́n ní ìfẹ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Dádì mọ́mì ti parọ́ mọ́ yín. Kò parọ́. Wọ́n sọ wípé gbogbo ìgbà làwọn máa ń pè yín bẹ́ẹ̀, ẹ̀yin dẹ̀ sọ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ó máa ń pè mí ní gbogbo ìgbà. Gbogbo ìgbà torí pé parọ́ mọ́mì ẹ̀ máa san fine. Hello mọ́mì. Hello ma. Yes, sir. Ẹ má mind bóyá dádì ti box yín àbí wọn ò box yín lẹ́nu. Wọ́n parọ́ mọ́ yín wọ́n dẹ̀ máa san fine. Kí nìkan tẹ́ nídìí lọ́wọ́ dádì láàárọ̀ làkàn fi san fine pọ́n parọ́ mọ́ yín. Adex phone mo níbi. Kí lẹ pé? Adex phone. Adex. Android phone lẹ nídìí. Ó yẹ sọ fún wọn báyẹn pé bébì mi mo nídìí Android phone pánláṣà ti sú mi. Wọ́n ní láago 8. Ó ti dá mo ti kú òǹbẹ́ o alẹ́ ti lẹ́ ọjọ́ ti lọ jùwọ̀n kí ọmọ tá ṣe ó lè jẹ́ kí n gbádùn àwọn ogún wa rẹ́rìn ó ń bóyin inú stúdíò àti jùwọ̀n kẹ́ wá wáyé sí kámẹ́rà jẹ́ káwọn fáǹsì mi rí yín. Ókè ojú òpó tó lu jásọ́dọ̀ tèmi rèé mi ò ní lè gbé pé mo láṣàlẹ̀ yẹn ṣé gan mo dúpẹ́ o. Ojú òpó tó lu jásọ́dọ̀ tèmi rèé 090 5710 9094 090 5710 1994 090 5710 1994. Bẹ́ẹ̀ bá pè mí tí mi ò bá gbé ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ní WhatsApp lórí line yẹn ìyẹn tẹ́ bá pè mí tí mi ò bá gbé ni o. Thank you very much. Adegboyega Alani lórúkọ tèmi ń jẹ́ o. Èmi làlà ní òwò kẹ̀ǹbẹ̀ fokùn sí òwò kẹ̀ǹbẹ̀ lẹ́yìn tó dùn mọ́lẹ̀ ọkọ̀ ọlọ́mọge ẹ kú òun bẹ̀ ó pọ̀ lágbára Ọlọ́run ọ̀sẹ̀ tó bọ̀ á ti jọba pàdé ni mo yá kú òun bẹ̀ ẹ̀ ní tanná mi lẹ́. Àtijú mi, ẹ wo kámẹ́rà. Ẹ wá wo kámẹ́rà. See everybody, see Àtijú mi I want to show you. This will be my first video tí màá ní 30 something views at once. Àtijú mi, orí mi ò pé lálẹ́ yìí bí o bá dùn. Àwọn guys yìí rẹ̀ ṣe mí léṣe. Thank you everyone. No weapon against you shall prosper. Àwọn àdúrà bá jù. Okay, ṣe bí program yẹn ti wà bẹ́ẹ̀ mo lè máa tẹ́lẹ̀ rí sí púpọ̀ náà. Program tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ máa. Hello.